Good morning, everyone. Koikimedia bringing the world closer to your doorsteps. Today being the date of 17th January 2024. A gbọ́ pé ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kan, ìṣẹ̀lẹ̀ aburú kan ṣẹlẹ̀ nílùú Ìbàdàn ní alẹ́ àná. A dẹ̀ fẹ́ jáde láti béèrè lọ́wọ́ àwọn èèyàn wa pé kí ni nǹkan tí wọ́n feel, kí ni àwọn àkíyèsí tí wọ́n rí lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ aburú náà, kí Ọlọ́run Elédùmarè kó bá wa rọ̀ àwọn ìdílé tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí, kó bá wa rọ̀ wọn lójú, kí a má rí irú ẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá, ká burú kí ó má ṣe ìran Yorùbá. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ara àṣà. Mo ní kí n béèrè lọ́wọ́ yín ni pé kí lẹ feel pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn ní àná yẹn. Nǹkan tí mo lérò sí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó má lọ jẹ́ ìjà tán ló ń bọ̀ ló ti dé nìyẹn, because bomb explosion yẹn suddenly ló dún, and then àwọn èèyàn dẹ̀ expect nǹkan bẹ́ẹ̀, so kó má lọ jẹ́ pé èèyàn kan ló gbé bomb yẹn sára wọ bẹ́ẹ̀, because a lè ní bóyá ó jáde láti inú ní ilẹ̀ ńlẹ̀ àbí, so kò ṣe explantation àwọn èèyàn. Bọ̀wẹ́ adúpẹ́ pé kò ṣe àwọn èèyàn púpọ̀ náà léṣe. Àwọn èèyàn ṣèṣe lọ́pọ̀lọpọ̀ gan o. Àwọn èèyàn ṣèṣe lọ́pọ̀lọpọ̀. A sì máa dúpẹ́ náà ní Ọlọ́run Olódùmarè ṣeun. Ọlọ́run jẹ́ kó pọ̀ jẹ́ lágbára àti lórí rẹ̀ mọ́. Àmín. Nǹkan tó ṣẹlẹ̀ kò sẹ́ni tó ní rẹ̀ bóyá tó expect. Okay. No matter where the worst tó, Ọlọ́run bá lóye. Ṣùgbọ́n káwọn tó jẹ́ àwọn olórí ọ̀nà kan bá gbìyànjú láti ṣe àwọn ọ̀nà things tó bá lẹ́tọ̀ọ́ láti ní kan ṣe. Bí gbogbo kan ṣe ibi tó ti ṣẹlẹ̀, bó ṣe lè ṣẹlẹ̀, bó ṣe rí, wọ́n jẹ́ ká rí ní wọn náà lọ́nà kan bá wa ṣàtúnṣe lórí ẹ̀ tó ṣe kókó nìyẹn o. Torí ibi tọ́rọ̀ Nàìjíríà dé ń sìn yẹn ló ń ba gbogbo wa o. À ń bẹ̀rù gan because everybody mọ nǹkan tó lè ṣẹlẹ̀, wọ́n tó ṣẹlẹ̀ ń sìn àmọ́ kò ṣẹlẹ̀ rí over 2 years 5 years 7 years ago nǹkan báyìí ò ṣẹlẹ̀ rí, but àti ń rí pọ́n nǹkan kan tó ń ṣẹlẹ̀, so kán bá gbìyànjú kán bá wo àtúnṣe, kán bá ṣe àtúnṣe sí o ọ̀tá fẹ́ nìyẹn. Ìjọba ló lè ràn wá lọ́wọ́ wa lágbára ta lè sá, ọ̀tá bá ní ká má gbára kọta fẹ́ sà báyìí kò ságbára kọta fẹ́ sà, ṣàtúbẹ̀ máa para wa ni, àìtí jẹun yó, àìtí wà òkè, ọkàn òtún balẹ̀. You are not have rest of mind. You are just everybody. You are working like maybe a slave. We don't even understand. So we thank God say we still dey life. But kọ́lọ́n bá ràn wọ́n lọ́wọ́, kọ́lọ́n bá darí gidi kó bá darí ẹ̀ síbẹ̀. Ó ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣe fún wa pẹ̀lú rọrùn. Ọlọ́run ràn wọ́n lọ́wọ́, wá dúró tì wọ́n. Wàhálà àdá àwọn ìkọlẹ̀ sílẹ̀ nìkan. Àwọn tó kọlẹ̀ ṣẹlẹ̀ bá bú tútù sí ọ. Wàhálà wákàtọ̀ lásìkò láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lọ́wọ́ bá ní. Gbogbo tó ṣẹlẹ̀ sí ọ, Ọlọ́run bá bú tútù sí ọ. Wá fi rọrùn síbẹ̀ o. Àwọn nílùú àbúrò Adamu kí ló tóbi kò ní ṣẹlẹ̀ nílẹ̀ nìkan kan wá. Alhamdulillah. Bọ̀ sà, ẹ má bínú sà, mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín sà lórí bí situation ṣe ń lọ lásìkò yìí. Kí ni ẹ̀yin lérò pé ó lè padà ṣẹlẹ̀ àbí tí a lè ṣe tó lè mú ìdẹ̀kùn bá ìran ọmọ Yorùbá láti já sí wípé torí ṣe mọ̀ pé ilẹ̀ Yorùbá la wà yìí, kí la lè ṣe tó lè mú ìdẹ̀kùn bá ọmọ Yorùbá tí torí pé tọ̀hún pariwo tí bí ń pariwo, ebi ń pa wá, kò sóúnjẹ kò sówó, kí lẹ̀yin lérò pé a lè ṣe? Ká dúpẹ́ fọ́lọ́run, nǹkan tí wọ́n lè ràn wá lọ́wọ́ lórí ẹ̀ pọ̀. Ṣé rí àwọn tí wọ́n fi ṣe aṣojú, àwọn nǹkan tí wọ́n fi ṣe aṣojú, àwọn tó fi ṣe aṣojú wa ní, tó fi ṣe aṣojú wọn ní gbogbo ẹ̀ tó ń ṣe aṣojú wa ẹ̀, àwọn gan nìkan bá wọn, because so many things wà tó yẹ pé wọ́n máa rán wọn níṣẹ́, wọn ò ní deliver fún wọn yìí. Wọ́n máa ní kán ṣe nǹkan báyìí, so tí wọ́n gbọ́dọ̀ a máa believe pé wọn ò ṣe nǹkan kan látòkè. Wọ́n lè máa ṣe but àwọn tó wà ń bí nígbà tó bá ṣe fún wọn tó bá ní ilẹ̀ ṣe nǹkan báyìí fún àwọn ìlú tí wọn ò ṣe, tí ò délé tí ò dóko, wọ́n máa complain. Ìgbà tí nǹkan gbà nǹkan tó kó sábẹ́, tí kìí nígbà tó kó sábẹ́, ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ń sin iṣẹ́ yín ò ní yọ, because so many things ó ń ṣẹlẹ̀ zarinzinzin àríná lo àṣegbákan àṣàwọ̀ kan nípa àwọn bọ́sà wọn bẹ̀ sí máa gé náà tó bá náà gíná lọ́bọ̀ iná mi ò lọ fún wa kí náà fi yẹn sí méjì owó náà tà ń lò, ìyẹn dúró síbẹ̀, ìyá ń jẹ ọmọ olóò tí rówó oúnjẹ jẹ, ó fẹ́ sanwó náà, kò sí náà àríná lò, epo wà ń bẹ, everything wà ń bẹ, but nǹkan tó lè fi ràn wá lọ́wọ́ ni wípé tó bá náà fẹ́ rán yàn síta, the more everybody have NIN, no matter how the more ti Nigeria mọ̀ pé tó ń mọ̀ ní country wa pé we have so things inú data wa ó máa mọ èèyàn ta ní bó tẹ̀ yí short tó tí àwọn èèyàn bá rí i pé wọ́n attend sí èèyàn out of 70 million wọ́n attend sí èèyàn 15 million out of 70 million wọ́n attend sí èèyàn 5 million àwọn tó kù náà máa sáré láti lè get nǹkan tí wọ́n fẹ́ fi mọ̀
àti mọ̀ wá ó kéré but ìjọba wa lè má ní time àti mọ̀ wá but wọ́n máa ń tàn ní wọ́n máa mọ̀ wá because tó bá ní NIN kí wọ́n ṣe tó bá ní tó bá ti ní okay the more you have NIN go to so place NIN declare BVN gbà normal thing kan tó bá rí pé wọ́n fẹ́ ṣe time wọ́n tẹ̀ wọ́n ní láti follow but tó bá ní wọ́n máa mọ iye àwa ta wọ̀ àmọ́ ìyàwó pé okay as in from yewa kò sí pé fẹ́ worst to when you are ready to work you can work yes of course when you are ready to work you can work as in sin mo fẹ́ mọ iye tó ń gbénu lé kan tó bá fún mi ní iṣẹ́ yẹn ṣe mo gbọ́dọ̀ mọ̀ irú iṣẹ́ tí mo ń ṣe ń sìn tó bá ní kí n fún wọn ní tó bá ní kí n tí ẹ owó láti owó dé down to Jiroko I think I can do it because iṣẹ́ tí mo ń ṣe lọ́wọ́ ń sìn mo wà tẹ́sí customer àkáǹtì ilé kọ̀ọ̀kan dẹ̀ wà lọ́wọ́ mi tí mo fi ń ṣí ẹ̀ nǹkan wọn mo dẹ̀ mọ́lé tí máa dé tó bá ní kí n fún wọn ní nǹkan kò sọ̀rọ̀ tó máa bíbẹ̀ because that account tó bá di the next following bill they must send message on the bill that have you received so thing tó bá lóò receive ẹ̀ why tí mi ní drop nǹkan tó ní kí n lọ mú fún wọn máa drop ẹ̀ but àwọn èèyàn kan wà sí ẹ pé no matter wíwẹ́ wọ́ sí tó èèyàn kan á sì jẹ́ ń bí kan jẹ́ bí kan á tán pé ibi tí òun ṣe ló ti ń jẹ Nàìjíríà láti mọ̀ pé èèyàn ò lè ṣe kó má ṣẹlẹ̀ but no matter how you must deliver nǹkan tó ń rún ẹ láti ní kò lọ ṣe kí èèyàn ṣe kọ́ mọ̀ pé yes ó ṣe tó bá kàwọn èèyàn kankan wá tún jáde àwọn mọ̀ pé yes ó gbìyànjú ìwọ orí gbà mí rí o mi tí ìrìwé yẹn gba o tí ìgbà tó kì máa rí lọ sí ìwé bàbá lọ bèrè nice but kíjọba náà gbìyànjú àwọn tó ń bá wa rán níṣẹ́ àwọn nìkan gbìyànjú kán bá wa jíṣẹ́ yẹn nítorí wọ́n rán wọn iṣẹ́ wọn ò jẹ́ báwo níṣẹ́ tí ń ṣe fẹ́ yọ nígbà tó ń ṣe tí wọ́n jíṣẹ́ iṣẹ́ tí yàn àti yọ kókó ni nítorí nígbà tí wọ́n ń gbé kí lọ́ bá ń fọlẹ̀ mo débẹ̀ mo kọ̀ wọ́n báyìí kí mo kọ̀ mú mọ̀ mo kọ̀ fi kílẹ̀ mo kúrò ńbẹ̀ ẹ̀dẹ̀ fún mi lówó mo lọ ẹ wá rí pé nǹkan tí mo ṣe wà òkè báyìí ló ti fẹ́ dùn àti pè mí fún mi but àwọn ọkọ dẹ̀ ń complain pé nǹkan tí mo ṣe yẹn wà òkè kò wà òkè náà nìyẹn bọ́ ẹ jọ ẹ bá wa gbìyànjú nǹkan tẹ́ ẹ lè ṣe ni wípé inú àwọn tẹ́ ẹ rán jáde tán já àwọn èèyàn tó ń ṣe síta ẹ jẹ́ kán bá wa ṣiṣẹ́ tẹ́ bá rán wọn kán ṣe nǹkan tí ẹ bá ní kán ṣe táwa ìyàwó àlú náà bá rí à ń rí àwọn nǹkan kan just of àrí pé yẹsọ nípa èèyàn kan rántí wa láti ṣe one of two things Ọlọ́run bá wa kún lọ́wọ́ á bá wa ràn lọ́wọ́ ẹni tó rántí wa Ọlọ́run bá rántí ẹ̀ sí rere lágbá Ọlọ́run bá yánú àṣẹlẹ̀ ara àánú gbà àníṣàṣe tí àníṣe lásán bọ́ ẹ gbìyànjú ẹni tó bá ti rán síta ẹni kan mọ nǹkan tí wọ́n ń ṣe kán dẹ̀ rí pé yẹsọ wọ́n ṣe ó wà record that's it so somebody dey ma le report so. Sir, thank you very much, sir. Inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tí ẹ sọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ìbéèrè kan tí mo wá tún fẹ́ béèrè lọ́wọ́ yín ni wípé pẹ̀lú bí situation ṣe ń lọ nísìn látara pé wọ́n sọ pé ó ń bọ̀ wájú ó ń bọ̀ lẹ́yìn Nàìjíríà fẹ́ pín ni kò pín ni igbá ni agbọ̀n ni tí ilẹ̀ Yorùbá bá kúrò lára Nàìjíríà kí ni ẹ̀yin lérò pé ó jẹ́ benefit fún ìran Yorùbá? A dúpẹ́ fọ́lọ́run níwọ̀n bàbá ìṣe kéré tó yìí náà assurance wà pé yes kò sí Yorùbá ní tiẹ̀ Haúsá ní Yíbò ní àjọ kóra wa pọ̀ bí ọmọ ìyá ni ṣùgbọ́n èèyàn tó bá dúró tó bá ní pé àfi kí a separate ó máa ní nǹkan kan tó rí tán bá dẹ̀ máa gbà ó máa ní nǹkan tán rí so tán bá ní ká pín nǹkan tó bá ní tí ó bá ń ṣe pé báyìí ṣe bàjẹ́ àwọn ìyá wa ń gbà wọn ń sáré bàbá wọn ń sáré kan kówó dání ẹni tó bá ní epo ó máa gbé lọ fẹ́ni tó ní ata á lọ gbàtà lọ́wọ́ ẹ̀ á fi síbẹ̀ aláta gbàtà lọ sọ́dọ̀ onígàrí àgbà gàrí oníráìsì àgbépo lọ síbi kan àgbà ráìsì àgbà nǹkan tó bá fẹ́ gbà nǹkan tó fẹ́ jẹ nǹkan tó fẹ́ jẹ mú ẹ ṣe kókó tán bá wá ní ìdí owó wọn á gbé kòkó ẹlòmíín wà ó ń lówó lọ́wọ́ kò ní àwọn nǹkan yìí wọn á lọ bá á gbowó lọ́wọ́ wọn á fún àwọn nǹkan tó ní ẹlòmíín wà ó fẹ́ fi ṣe pàṣípàrọ̀ ni so àwọn nǹkan ẹ̀ wà náà àwọn nǹkan tó yẹ pé yẹ ìsì ṣùgbọ́n. ẹ bọ̀ ṣáàṣì ní nǹkan tó ń jẹ́ pàṣípàrọ̀ mọ́ láyé ìsìn. pàṣípàrọ̀ Ọlọ́run jẹ́ kó fẹ̀mí wa pàrọ̀ wọ́n ti dorí ẹ̀ kodò. ok ẹ̀mí náà fi ń gba pàrọ̀ nsìn. nsìn Ọlọ́run á ṣàánú wa Ọlọ́run nígbẹ̀mí wa torí náà ibi tá a bá dé nsìn tó o bá ti mọ̀yàn tó dẹ̀ lẹ́mìí nothing so ibi tó kọ́ ló ń ṣàánú wa ni nítorí àwọn kan tá ní pàṣípàrọ̀ ẹ̀sìn tán bá ní wọ́n lè ṣe é tán bá gbára dúró wọn á ṣe kò sí nǹkan tí ò ṣe ṣe nílẹ̀ ayé yìí Ọlọ́run bá ti ṣe ó ti ṣe ṣùgbọ́n àwa gan ni ẹ̀mí wa tá gbé dání òun ni ká fi control ká fi darí ara wa láàrin àdúgbò wa lásán tó bá ní ká darí ara wa a lè kóra wa jọ ká darí ara wa láàrin ara wa inú community nsìn kò sí community gan náà nǹkan náà ń jẹ mọ́ra wọn lára wọn jẹ but kò sí pé fẹ́ wọ́ọ̀sì àmọ̀ pé yes but wọ́n sì ń ṣe nǹkan wọ́n dẹ̀ rí pé yes wọ́n ń ṣe nǹkan tán fẹ́ wọ́n tẹ̀ máa jẹ́ wọn jẹ
but èèyàn ń ṣe nǹkan tó ń fẹ́ èèyàn rí everything bá wà okay kí lọ́run ló fẹ́ máa pariwo fún pé bóyá kò so wọn ò jẹun orí kíní kan orí gbà kan mọ́ tíṣẹ́ wà tán ríṣẹ́ tíṣẹ́ bá wà ìwọ sọ pé ṣe yóò láìkẹ́ ẹlòmídé bẹ́ẹ̀ ó ṣe ó láìkẹ́ ìwọ ní 3,000 wọ́n fún ẹbí kò pé ẹ orí mi bẹ́ẹ̀ orí yẹn 4,000 pé o lọ síbẹ̀ eléyìí wà láì 3,000 mọ̀ fún báyìí 3,000 ó sì máa gain ó máa gain knowledge ń bẹ̀ ṣẹ́bọ̀ ló mọ plan tó bá lọ síbi nǹkan tó torí ẹ̀ lọ ṣe. So adúpẹ́ fọlọ́run. Sir, thank you very much, sir. Inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tí ẹ bá iléeṣẹ́ wa sọ. Ọlọ́run á wà pẹ̀lú yín. Ọlọ́run Olódùmarè kò ní dá yín náà láàmú. A ò ní sọ ẹ̀mí wa nù. Thank you very much, sir. Good morning, everyone. Koikimedia bringing the world closer to your doorsteps. Today being the date of 17 January 2024. Ẹ̀yin èèyàn wa, bó bá tún ṣe ń lọ, a máa fi tó yín létí pẹ̀lú ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn ní àná. Kí Ọlọ́run Elédùmarè kó bá wa dáwọ́ aburú dúró, kí aburú kó má ṣe nìkankan wa. God bless everyone. Thank you very much. Koikimedia bringing the world closer to your doorsteps. Thank you.